a kú iṣẹ́ o lágbára ọlọ́run yóò fi àlùbáríkà síṣẹ́ wa àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ajé ọjọ́ kẹwàá nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Ìròyìn ọ̀hún kẹ́ ẹ tó gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú ní báyìí o àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí ni wọ́n ti wararo tí wọ́n ń dúró de orúkọ àwọn alákòóso eléyìí tí Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò yàn láti lè ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú rẹ̀. Àwọn orúkọ alákòóso ọ̀hún tí àwọn aṣòfin àgbà tí wọ́n dúró de láti ṣe àyẹ̀wò tó tọ́ àti tó yẹ lórí wọn kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní yàn wọ́n sí ipò èyí tí oníkálukú wọn yóò dè mú. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó jáde o ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ni wípé ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ti kọ orúkọ gbogbo àwọn alákòóso náà tí ó sì ti fi orúkọ wọn ránṣẹ́ sí àjọ eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC àti àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè yìí DSS àti àwọn tí wọ́n jẹ́ elétò ààbò gbogbo kí wọ́n ṣe àyẹ̀wò kí wọ́n sì ṣe ìwádìí lórí oníkálukú wọn ò bóyá wọ́n lẹ́bọ lẹ́rù kó tó di pé ó fi orúkọ wọn ránṣẹ́ sí o ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí kí àwọn náà kí wọ́n tó ṣe ìwádìí tiwọn tó ti ìbéèrè lẹ́nu oníkálukú wọn o kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní yàn wọ́n sípò. Ṣùgbọ́n o láìpẹ́ yìí ọ̀rọ̀ tó wá jáde o láti iléeṣẹ́ ààrẹ ni wípé pẹ̀lú bó ṣe jẹ́ pé ó ti lé ní 40 ọjọ́ o èyí tí Bọ́lá Tinubu ti bẹ̀rẹ̀ ṣàkóso orílẹ̀-èdè yìí tí òfin sì ti fìdí rẹ̀ múlẹ̀ wípé kò gbọ́dọ̀ lò ju ọjọ́ tí ṣe 60 nínú ọ́fíìsì kó tó yan alákòóso. Ó ní láìpẹ́ láì jìnà pẹ̀lú ọjọ́ péréte tó kù bíi 18 báyìí Tinubu o yóò kéde gbogbo àwọn alákòóso rẹ̀ sétí ìgbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti bẹ̀rẹ̀ iṣẹ́ pọ̀ pẹ̀lú rẹ̀ láìpẹ́ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde láti iléeṣẹ́ ààrẹ lópin ọ̀sẹ̀ èyí tó kọjá. Ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ àná ní orílẹ̀-èdè yìí Muhammadu Buhari eyín Malam Garba Shehu ló ti sọ̀rọ̀ wípé o pẹ̀lú ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tí wọ́n ń gbé kiri pàápàá jù èyí tí ìwé ìròyìn kan ní orílẹ̀-èdè Nàìjíríà gbé jáde láìpẹ́ yìí wípé ààrẹ àná Muhammadu Buhari ti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ gba orílẹ̀-èdè bòmíì lọ. Wọ́n ní ìròyìn ọ̀hún ìròyìn òfegè ẹlẹ́jẹ̀ lásán ni èyí tó jẹ́ pé irọ́ tó jìnnà sí òtítọ́ ni o. Ọ̀rọ̀ yìí ló wáyé o lásìkò tí ààrẹ àná Muhammadu Buhari tó ń ránṣẹ́ ìkíni kú oríire o sí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bó ṣe jẹ́ ipò òun ni wọ́n yàn báyìí fún alága àjọ ECOWAS ní ilẹ̀ adúláwọ̀. Buhari tó ní inú òun dùn ayọ̀ òun kún o láti rí irúfẹ́ àwọn àṣeyọrí báyìí pẹ̀lú bí wọ́n ṣe yan Bọ́lá Tinubu o tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí alága àjọ ECOWAS ní ilẹ̀ adúláwọ̀. Ọ̀rọ̀ ọ̀hún tó tẹ̀síwájú láti ẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún ààrẹ àná Malam Garba Shehu èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lórúkọ Buhari ní ìgbà tó ń kí Tinubu kú oríire ní ilé rẹ̀ tó wà ní Daura ní ìpínlẹ̀ Katsina lọ́hùn-ún ni Shehu ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn àti àwọn ènìyàn kan ló ti ń gbé káàkiri lórí ayélujára àti ìwé ìròyìn kan tó jáde o wípé Tinubu òun gangan ni alága ṣùgbọ́n wọ́n ní ààrẹ Muhammadu Buhari ti ṣe ààrẹ àná o òun ti jáde kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ó sì ti gba orílẹ̀-èdè bòmíì lọ. Garba Shehu sọ wípé irọ́ ló jìnnà sí òtítọ́ ìròyìn náà o. Ó ní Muhammadu Buhari o ó ń bẹ ní ìpínlẹ̀ Katsina nílé rẹ̀ tó wà ní Daura pẹ̀lú àwọn ẹbí rẹ̀ tí wọ́n sì ń gbé ìgbé ayé ìrọ̀rùn. Ó ní Buhari kò kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà kò sì lè kúrò ó ní bó bá jáde ó jáde lọ nítorí pé ilé làbọ̀ sí moko nílẹ̀ Nàìjíríà nílé rẹ̀. Ní báyìí àṣẹ ti wá o láti ọwọ́ Ile-Ejo Giga ti ìjọba àpapọ̀ ti orílẹ̀-èdè wa Nàìjíríà tó kalẹ̀ sílùú Àbújá tí ṣolúlu orílẹ̀-èdè yìí o wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ ṣe ìwádìí ọ̀fínkínítò lórí owó kan eléyìí tí wọ́n rí gbà padà
lára àwọn owó eléyìí tí olóògbé ẹni tó ti fìgbà kan jẹ́ olórí orílẹ̀-èdè wa Nàìjíríà láyé ológun tẹ́lẹ̀ rí eyín General Sani Abacha lára àwọn owó orílẹ̀-èdè Nàìjíríà èyí tó kó lọ sí òkè òkun èyí tí wọ́n dá padà tí wọ́n ní owó náà tó bílíọ̀nù 5 owó ilẹ̀ òkèrè $5 billion. Ní báyìí o wọ́n ti ní àwọn owó náà èyí tí wọ́n gbà padà yìí tí àwọn ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní wọ́n lo àwọn owó ọ̀hún fún àwọn àkànṣe iṣẹ́ o wọ́n ti wá ké sí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí ẹbọra olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ o bákan náà olóògbé Umar Musa Yar'Adua àti Goodluck Ebele Jonathan tó fi mọ́ ààrẹ àná Muhammadu Buhari kí wọ́n máa bọ̀ ní ìta gbangba wáyà kí wọ́n wá ṣàlàyé bọ́n ṣe ná owó ọ̀hún tó tó bílíọ̀nù 5 dọ́là owó ilẹ̀ òkèrè bí ètò ìṣèjọba àwọn bó ṣe náà o bákan náà ni wọ́n tún sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe gbogbo àkóso àti ìṣirò tòun ti àwọn ẹ̀rí tó fi hàn bí owó ọ̀hún ṣe wọlé sí lásìkò àwọn ààrẹ tẹ́lẹ̀ rí àti bí wọ́n ṣe náà o bákan náà gbogbo àwọn àdéhùn eléyìí tí olóògbé General Sani Abacha tó fi kówó ọ̀hún kúrò lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìwé tí wọ́n fi gba owó ọ̀hún padà sí orílẹ̀-èdè Nàìjíríà wípé kí ètò ìṣèjọba tí ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí ti Bọ́lá Tinubu o kó ṣe gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀hún kókó jọ nítorí wípé ilé ẹjọ́ náà ó fẹ́ rí gbogbo nǹkan lórí ọ̀rọ̀ ẹ̀sùn owó náà èyí tí wọ́n fi kan àwọn ààrẹ tẹ́lẹ̀ rí tí wọ́n sì gbọ́dọ̀ ṣàlàyé bí wọ́n ṣe ná owó ọ̀hún àti oṣù ọjọ́ tó fi mọ́ ọdún tí àwọn owó náà tí wọ́n rí gbà padà sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ni wọ́n ti kọ̀yìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tó jáde ò wípé wọ́n gbà á lérò láti yọ ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà tó ti fìgbà kan jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí Bukola Saraki láti yọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ ọ̀hún o ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n ní ìròyìn ẹlẹ́jẹ̀ lásán tó ń ti ìròyìn òfegè lásán o tí ò ní kankan ṣe pẹ̀lú Bukola Saraki àti ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Babatunde Muhammed tó sọ ọ̀rọ̀ ọ̀hún jáde o láti ọwọ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún ní ìpínlẹ̀ náà eyín Abdulrasaq Lawan tó gbé jáde wípé kò sí nǹkan tó jọ yí pé wọ́n fẹ́ lé Bukola Saraki tàbí wọ́n fẹ́ yọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ ọ̀hún o wọ́n ní gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti wá jáde lẹ́yìn ìpàdé kan èyí tí wọ́n ṣe àwọn tó jẹ́ ìgbìmọ̀ àmúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ṣe lópin ọ̀sẹ̀ ni wọ́n gbé ìròyìn ọ̀hún jáde fún àwọn akọ̀ròyìn láti lukoro rẹ̀ sétí ìgbọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé Bukola Saraki ọ̀kan gbòógì ni nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ ọ̀hún àti wípé àwọn ò ní lọ́kàn àwọn ò sì gbà lérò láti lè kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wípé ojúlówó ọmọ ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Kwara ni. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Peter Ayọ̀délé Fáyòṣe òun mà ló ti sọ wípé òun ò kábàámọ̀ lórí bóun ò ṣe ṣe àtìlẹ́yìn kankan fún ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ tó wáyé o ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí eyín Alhaji Atiku Abubakar Fáyòṣe tó ní òun ò fìgbà kan kábàámọ̀ lórí ìgbésẹ̀ ọ̀hún ó ní ó dá òun lójú gbangba ìdálọ́nà 100 ló fi dá òun lójú tóun ò sì kábàámọ̀ wípé òun ò ṣe àtìlẹ́yìn fún Alhaji Atiku Abubakar pẹ̀lú bó ṣe ń tiraka láti di ààrẹ orílẹ̀-èdè yìí nínú ètò ìbò èyí tó wáyé o nínú oṣù kejì ọdún yìí tó sì fìdí jọlẹ̀ sọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu. Fáyòṣe tó sọ ọ̀rọ̀ ọ̀hún lórí amóhùnmáwòrán kan lọ́jọ́ àìkú òpin ọ̀sẹ̀ tó kọjá yìí nílùú Èkó nínú ètò kan èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ló ní ìdí pàtàkì tóun fi ṣe àtìlẹ́yìn fún Tinubu kò ju wípé Tinubu ní ìpinnu rere fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó sì jẹ́ ọlọ́gbọ́n òun òye tó tún ní ọ̀pọ̀lọpọ̀ ìdánilójú wípé yóò tún kọ Nàìjíríà lọ síbi tó dáa o ó ní ìdí rèé tóun ṣe ṣe àtìlẹ́yìn fún Tinubu ó ní àkọọ́lẹ̀ Alhaji Atiku Abubakar kò mú ìwúrí rárá fún òun láti tì lẹ́yìn ó ní ìdí pàtàkì nìyẹn tóun ṣe fún gbogbo òógùn òun ṣe àtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Tinubu tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ìròyìn wa fún tòní
gbajúgbajà adẹ́rìn-pòṣónú tó tún jẹ́ òṣèré sinimá àgbéléwò èyí tó ń kọ́ni lọ́gbọ́n tó sì ń pani lẹ́rìn-ín ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Ayọ̀ Mákùn tí gbogbo èèyàn mọ̀ sí AY, òun mà ló ti sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tí ìyá tó bí òun bá òun sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìkẹyìn òun ló ti òun dé ipò gíga àti ipò eléyìí tó ṣe fi yangàn tí òun wà lọ́jọ́ òní o. Gẹ́gẹ́ bó ti sọ, ó ní ìyá àwọn tó ti dolóògbé òun rántí ní ọjọ́ náà lọ́hùn tóun kúrò nílé ìwé láti wá gba àwọn owó kan tóun nílò nílé ẹ̀kọ́ gíga fáfitì tóun wà lọ́wọ́ ìyá tó bí òun nítorí pé bàbá wọn ti kú sẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn. Ó ní ìyá àwọn ló kù tó sì ń ṣe ojúṣe rẹ̀. Ó ní ṣùgbọ́n lọ́jọ́ tí òun wálé yìí láti wá gba owó, ó ní lọ́jọ́ náà kò sí kọ́bọ̀ tó yọ lọ́wọ́ ìyá tó bí òun, ṣùgbọ́n ìyá àwọn sọ ọ̀rọ̀ ìwúrí fún òun wípé ẹṣíwájú lòun wò tí àwọn tẹ̀yìn ń wò láwòsáré àti àwòkọ́ṣe rere, kóun ní àìpinnu tó dáa, kóun sì fi àpẹẹrẹ rere lélẹ̀ fún àwọn àbúrò tó ń bẹ lẹ́yìn òun bíi Yọ̀mí àti Láre o. Ó ní ìgbésẹ̀ ìyá àtọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ ìwúrí. Ó ní kò pẹ́ kò jìnnà ní ìyá òun dágbére fáyè. Láti ìgbà náà lòun ti ń tiraka o láti lè ní àpẹẹrẹ rere àti fi orúkọ rere sílẹ̀ síwájú àwọn tó ń bọ̀ lẹ́yìn òun kí wọ́n lè rí ohun tó dáa, kí wọ́n lè fi máa ṣe àwòkọ́ṣe láti ara òun. AY tó sọ̀rọ̀ náà lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ ń wá lẹ́nu wò. Níbẹ̀ ni AY ti sọ̀rọ̀ yìí tó sì ní ọ̀rọ̀ méjì kan èyí tó jáde lẹ́nu ìyá òun tó jẹ́ gbólóhùn tí òun dì mú ní pé ìyá òun sọ fóun kóun má bá wọn kópa ò nínú ẹgbẹ́ òkùnkùn, bákan náà kóun má bá wọn ṣe ohun tó lè bà orúkọ ìdílé ọ̀hún jẹ́ o. AY tó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tó ṣùgbà rẹ̀ lásìkò tó ń tiraka tí wọ́n sì ń ṣùgbà rẹ̀ títí di àsìkò yìí wípé yìnyín kẹ́nu ó lè ṣe míì. Olóhùn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ òun fí ìfẹ́ tí wọ́n fi hàn sí òun. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ajé, títí dojúmọ́ ọ̀la tẹ́tùn máa láǹfààní sí ọ̀tún ìròyìn fẹ́lifẹ́li míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà nínà wá, ayọ̀ ní tiwa o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.